Kálẹ́ o, Ọ̀kàlẹ̀ sà. ṣé ibà ṣègùn ni mò ń bá sọ̀rọ̀? Bẹ́ẹ̀ ni sà. Mo rí fídíò kan tí ó ṣe ni. Sà? Fídíò yẹn wá wà interesting lórí Malam Yusuf Adépọ̀jù. Ẹ wò mí, èmi tẹ́ ń wò ìlọ́ ń pè ní Prophet Anaconda. Ibà ṣègùn one. Wọ Malam Yusuf Adépọ̀jù aka olóògùn mo dé sí ọlọ́run lẹ́nu. Ìwọ wèrè òpònú akídanidá ní Malam Yusuf olóògùn Adépọ̀jù olóògùn. Mo wà bẹ́ẹ̀ náà lọ́jọ́ kan ní ọlọ́dọ̀ alájì kan tó gbà káàtì ògùn sí ẹwájú tó ń kọ ògùn. Ọjọ́ náà ìwọ náà ti gba Sunday mu. Malam Yusuf Adépọ̀jù olóògùn. Ẹ wá ń wí kọ́tànkọ́tàn ìyẹn náà sọ pé Jésù ọmọ àlè ni lẹ́nu ẹ̀ wọ́n sọ pé jẹ́ ọmọ àlè ní Jésù. Èwo ni kí ló kọ́ yín pẹ̀lẹ́ sí èmi ìtorí tọ́lọ́hun. Ṣé wàhálà wà ń bẹ ni àwọn oníṣẹ̀ṣe náà àwọn náà ní ẹ̀rí tiwọn náà nínú fákan ìwòrìwẹ̀dá ó ní ìwòrìwẹ̀dá ẹ̀dá ògbóògùn ẹ̀bọ ní fáríkámí àṣẹ adífá fún bàǹjókò tí ṣe yèyí àbíkú. Ṣé wàhálà wà ń bẹ ni ìwọ wá ń sọ pé àwọn oníṣẹ̀ṣe inú náà ni wọ́n ń lọ pé wọn ò mọ Ọlọ́run ẹ̀sìn Islam nìkan lẹ̀sìn ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ṣòro pé àwọn onífàyìn àwọn oníṣẹ̀ṣẹ̀ ṣòro pé wọn ò mọ Ọlọ́run ni wọ́n Malam Yusuf Adépọ̀jù olóògùn ṣé ọ̀rọ̀ pé àwọn oníṣẹ̀ṣẹ̀ ṣòro pé wọn ò mọ Ọlọ́run ni nínú fáwọn tó bá lọ sínú ifá kan Ògún dábèdè ifá yẹn wípé ó ní bí a bá dá Ògún dábò orógbè ilẹ̀ ọmọ awo afẹ́ jẹ ọmọ awo afẹ́ mu ọmọ awo àfìdíyọ̀ rẹ̀ balẹ̀ adífá fún Elédùmarè àgọ̀ ọ̀tún ọba tẹni ọláfẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ foríṣàgbéjì kò mà sóhun tọ́lọ́run ò lè ṣe bó bá ṣòjò aṣọ̀dá bó bá ṣòtútù aṣọyẹ kò mà sóhun tọ́lọ́run ò lè ṣe ṣé wọn ọmọ Ọlọ́run nìyẹn àbí ìjọ wọn lọ́pẹ́ ní ìjọ adúláwọ̀ ìjọ wọn oníṣẹ̀ṣe ni wọ́n wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ìjọ adúláwọ̀ ṣe báwọn oníṣẹ̀ṣe ló ń lọ síbẹ̀ tó lọ ń jọ́sìn fọ́lọ́run àbí ó gbọ́ pé epo lọ́lọ́ńdà lẹ́ẹ̀bẹ̀ ní lọ́jọ́ Sunday náà lọ ń wọ́ṣìpù ń bẹ̀ ọjọ́ Sunday àbó gbọ́pọ̀ tí ló ń ta lẹ́ẹ̀bẹ̀ ni tó sọ pé ipe àwọn ẹ̀sìn oníṣẹ̀ṣe àwọn nǹkan ipe ẹ̀sìn Islam nìkan ló wà ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ó dà Ọ̀rúnmìlà tẹ́ ń wò yẹn àti Jésù yẹn wọ́n nípò jù ànábì Muhammad lọ níwájú Ọlọ́run wọ́n nípò jù lọ ẹ̀rí ẹ̀ challenge mi wèrè òpònú ọmọga tó bá ń dàbí ẹ̀fọn nínú súùtù tó bá wọ̀ yìí ìyẹn Malam Yusuf Adépọ̀jù olóògùn bó ṣe wà yẹn ó gbọ́ fájú Yẹmí Ẹlẹ́bùbọn lọ Peter Fatomilola kò gbọ́ fátó ó ń pa ṣégi ọ̀fọ̀ gbogbo àwọn ọmọ èyí Jésù kì í ṣèdílé onífà lọ ti wá ni kì í sì ìdílé olóṣàdì gbogbo wọn ti wá ní gbogbo àwọn ọmọ ẹ̀yìn ànábì kì í ṣe ìdílé olóṣàdì ní gbogbo wọn ti wá ní Ọ̀rúnmìlà ti sọ ó ti sọ̀rọ̀ yẹn kí wà ní wàhálà Malam Yusuf kó máa sọ pé Jésù ọmọ àlè sọ́ọ́lì sọ bẹ́ẹ̀ sí ànábì Muhammad èmi mo tún sọ lẹ́nu ẹ challenge mi ànábì Muhammad àti Ọ̀rúnmìlà àti Jésù wọ́n nípò ju ànábì Muhammad lọ wọ́n níwájú Ọlọ́run ẹ̀rí ẹ̀ wà ẹ̀ challenge mi ẹni tó bá bí rẹ ní anybody àáfà tó bá mọ̀ pé òun nímọ̀ kó challenge mi ẹ̀ challenge mi ẹ̀rí ẹ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà nípò ju ànábì Muhammad lọ níwájú Ọlọ́run Jésù náà nípò jù lọ kẹwàá challenge mi ẹ̀ mọ̀ pé ìmọ̀lẹ̀ nonsense body idiot àfẹ́ pa ẹ fẹ́ kú sá má bá ti ń jẹ́ ẹ wo wèrè gbàǹdẹ̀ bí èṣù. Hello, ẹ kálẹ́ o. Ọ̀kàlẹ̀ sà. Ṣé ibà ṣègùn ni mò ń bá sọ̀rọ̀? Bẹ́ẹ̀ ni sà. Mo rí fídíò kan tí ó ṣe ni. Sà? Fídíò yẹn wá wà interesting lórí Malam Yusuf Adépọ̀jù níbi tí wọ́n ti ṣàlàyé pé Yusuf Adépọ̀jù ó wà lọ́dọ̀ ẹnìkan tí wọ́n gbé àkáǹtì oògùn fún tó dẹ̀ ń kọ kíní àkáǹtì oògùn yẹn pèsè láti ìgbà yẹn náà ti wá fún un ní orúkọ Yusuf olóògùn. Ìgbà tí mo wá rí mo ní ẹni yẹn mọ Yusuf Adépọ̀jù gan o so mo wá ní òkè kán bá mi get nọ́mbà so wọ́n dẹ̀ bá mi get nọ́mbà ìyẹn náà mo wá ní kí n béèrè èmi tí mò ń sọ̀rọ̀ yìí ni mò ń jẹ́ Yusuf Adépọ̀jù. Mo mọ̀ yín mo mọ̀ lè nígbà tí mo voice yín mo mọ̀ voice yín. So ìgbà tí mo wá rí ẹni tó ń sọ̀rọ̀ yìí
a jẹ́ pé mi àti ẹ ti gbọ́dọ̀ jọ pàdé lọ́dọ̀ ẹni tí ó gbé àkáǹtì tí mo dẹ̀ ń kọ oògùn. Bóyá lójú oorun wá ní o, torí mo wò pé ẹni tí mi ò rí rí, ẹni tí mi ò mọ̀ tá a jọ sọ̀rọ̀ rí, tá a dẹ̀ jọ lájọṣepọ̀ kankan rí, kí wá ló wá fà á tẹ́ni dẹ̀ fi bọ́ sórí social media láti máa parọ́ mọ́ mi. Ìyẹn ni mo wá ní okay, kó tó di wípé màá take action, because Ọlọ́run fi àwọn èèyàn kẹ́ mi. Mi ò dẹ̀ ní ṣàbòsí. Gbogbo àwọn tí mo gbé lọ sí court lénìí tí mò ń bá ṣe case, kò sẹ́ni tó lè sọ wípé bóyá mo jẹ̀bi wọn. Ẹni tó bá kọlù mí, ẹni tó bá ta sí mi, ẹni tó bá pa irọ́ mọ́ mi, mi ò ní bàjà, mi ò ní ṣe kankan, ṣùgbọ́n màá fi ẹjọ́ ẹ̀ sùn ìjọba. Kò dẹ̀ sí bí ẹni náà ṣe lè lóun tó ní Nàìjíríà yìí tó lè escape justice. Sọ́gbà tí mo wá rí fídíò yẹn, mo ti tètè pè gbogbo àwọn legal team, mo dẹ̀ ti send ẹ̀ sí gbogbo àwọn appropriate quarters, DSS, the police and others, pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o, wọ́n á ní mo tún dé o. Mo set machinery sí motion, mo wá ní okay. Kó tó di wípé máa continue, because this is a serious cyber crime to my personage and to my personality and to my family and to the entire thousands of ACADIP members worldwide. Torí pé nu fídíò yẹn ó ń confam, wọ́n kọ síbẹ̀ pé Malam Yusuf Adépọ̀jù àti bàbá ẹ̀ wọ́n ní we belong to Ògbóni fraternity. We belong to Ògbóni confraternity. So mo ń wo fídíò yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe bẹ̀rẹ̀. Ó náà ni mo ra play díẹ̀ níbẹ̀ níbi tán ti bẹ̀rẹ̀. Malam Yusuf Adépọ̀jù. Ààfáà, ṣé ń gbọ́ mi sà? Mo ń gbọ́. Ṣé ń gbọ́ mi? Yes. Ọlọ́run nígbà lé àtọ̀nà yín rí, nítorí bẹ́ẹ̀ tí wà ẹ lè má record, mi ò ní kẹ́ má record. Ó wà recorded. Bí mi ò record ẹ̀, tí n bá ti béèrè láti ọ̀dọ̀ àwọn service provider mi, wọ́n máa fún mi. Ṣé ń gbọ́ mi? Ok. Ṣé rí ìwé iṣẹ́ ìnùkan náà mo sọ̀rọ̀ sí bẹ̀ nínú fídíò yẹn àti closing pé Ustaz Jami Adégúnwà. Kò sí ní tó kàn mí nípa Jami, please. Má jẹ́ ká sọ̀rọ̀ Jami Adégúnwà. Fídíò tèmi wò lọ́wọ́lọ́wọ́ is 5 minutes 11 seconds tí wọ́n send sí mi, where my name is mentioned as Ológun, where my name is mentioned as ẹni tó mọ Ifá, ẹni tó lè pe Ifá, tó lè ṣe kinní. So ìyẹn ni mo ní kí n béèrè kó tó di wípé wàhálà yẹn máa wá bẹ̀rẹ̀. Ó yá, màá ní sùúrù láti gbọ́ explanation. Àtijọ́ tá a jọ wà níwájú ẹni tó gbé oògùn fún mi tó kó àkáǹtì fún Ààfáà. Ẹ ń gbọ́ mi sà? Mo ń gbọ́. Bọ́ tó ṣẹlẹ̀ ni pé ṣe rí àwọn program kan wà tí ẹ̀ ń ṣe sà, ẹ̀ ń gbọ́, àti ẹni tẹ́ sọ pé kí n má dárúkọ ẹ̀. Yes. Ẹ̀ ń gbọ́ mi. Tí àwa púpọ̀ náà àwa èèyàn tá à nífẹ̀ẹ́ sí. Orú bí ẹ ti sọ pé Jésù ọmọ àlè àbí nǹkan kan something like that, níbẹ̀ yẹn. Tó tí ẹ̀ ń kàn dẹ́mu kíní ẹ̀sìn kan, ṣẹ̀ ń gbọ́ mi sìn. Kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé gẹ́gẹ́ bí Àlùkùránì nìkan ò fọwọ́ sí, ṣẹ̀ ń gbọ́ mi sìn. Ní tilẹ̀ tọ́lọ́run tí a gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́ àti ẹ̀yin àti ẹnìkejì sọ ní pé kí n má dárúkọ ẹ̀ pé kíní, ṣẹ̀ ń gbọ́ mi sìn. Èmi ò rí ibi tí tí wọ́n ti gbóògùn kan fún yín wípé bóyá ìwé. But on to wípé bẹ́ẹ̀ tí ń ba nǹkan kan jẹ́, they understand. Èmi náà fi sọ wípé nǹkan kan tí ó lè fi pèlè ẹ̀yìn náà pé kẹ́yìn náà lè mọ bí ó ṣe rí lára. Orú òye ẹnìkejì ń sìn tí òye òun náà sọ ẹnìkejì ẹni pé ti má dárúkọ ẹ̀yìn ń sìn. Tí òun náà sọ pé àwọn tó bá fẹ́ fá wípé inú náà ni wọ́n ń lọ. Bí something like that pé ti níbẹ̀ ókè oníṣẹ̀ṣẹ̀ ni mí mo dẹ̀ nífá. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ṣé gbogbo Ọlọ́run nìkan ni ìdájọ́ wà ní ọwọ́ ẹ̀. Ẹni tó bá ń hùwà burúkú ẹ fòun àti Ọlọ́run ẹ̀ lẹ̀, ṣé ń gbọ́ mi sìn. So ní tilẹ̀ Ọlọ́run. Hello.
mo rò pé nẹ́tíwọ́ọ̀kì yẹn lọ ni. So mo fi ìmọ́lẹ̀ ara yín mo fi ọjọ́ tó máa pẹ̀yìn àti ànábì Muhammad ẹ̀yin àti ìwà yín ẹ̀yin àti ẹ̀sìn yín ẹ̀yin àti ìmọ́lẹ̀ ara yín tó máa pẹ̀yìn nìkan àti ẹ̀ nínú sàárè mo fi bẹ̀yìn. Ẹ má bìí jẹ́ bá ní kí n lọ ṣàtúnṣe lórí ẹ̀ máa sọ bí mo lè sọ yìí ṣe ń gbọ́ mi. mo fẹ́ wà ní online kò sí ká máa fi ra wa. mo fẹ́ sọ nǹkan kan. Okay sir. Ọlọ́run fún mi ní sùúrù. Okay sir. Ṣùgbọ́n téèyàn bá tọ́ mi wàláhì yàtọ̀ sí wípé màá fi ẹjọ́ sun ìjọba màá fi ẹjọ́ sun Ọlọ́run torí mi ní kọlù yàn. Ó ti make statement kan sìn tó fọ́nì. Kò síbi tí mo ti pe Jesus Christ ní ọmọ àlè kò ní jáde lẹ́nu mi tí màá fi jáde kúrò láyé. Mi ní pé mùsùlùmí ẹni tó bá pe Jésù ní ọmọ àlè kò ní ṣoríire láyé kò ní ṣoríire lọ́run. Torí wípé Jesus Christ yẹn ànábì Ọlọ́run ni tí mo gbàgbọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run tí mo gbàgbọ́ gẹ́gẹ́ bí ànábì tọ́lọ́run rán wá sáyé. Àwa mùsùlùmí ò ní mẹ́nu àbùkù kan Jesus Christ. So wípé ó kọ́kọ́ jáde lẹ́nu mi pé mi pe Jésù lọ́mọ àlè kò sí ẹni tó lè provide evidence tó jáde lẹ́nu mi rí tí mo á pe Jésù ọmọ àlè ní ẹ́. Ẹni bá pe Jésù lọ́mọ àlè mo tún sọ kò ní wọ àlìjánà, that is one. Ẹni tó bá wá mú ẹnu àbùkù kan Jesus Christ kò ní ṣoríire láyé kò ní ṣoríire jọ̀gbìndé àlìkíámà torí pé ànábì Ọlọ́run ni. Now láti ìjọ́ tí mo ti wá ń ṣe program ǹjẹ́ wá rí mi kí n mention ìṣẹ̀ṣe pé mo mention anything ìṣẹ̀ṣe. No, mention ìṣẹ̀ṣe. Very good. Mo ń bọ̀ o. Mi mention ìṣẹ̀ṣe. Mo ń bọ̀ o. Tó bá jẹ́ wípé lecture tí mo wá ń ṣe tó bá ń bí àwọn Christian nínú, let the Christians sue me to the court. Kán dẹ̀ wá mú evidence n tí n bá sọ tó wà provocating tàbí n tí n bá sọ tó wà blasphemous jáde. By January it will be 28 years tí mo ti ń ṣe wáàsí bọ̀ láti January 1995 yóò pé ọdún 28 years. So let any Christian come out kó wá sọ bóyá mo sọ̀rọ̀ ń rí lẹ́yìn kí n sọ̀rọ̀ Al-Qur'an kí n sọ ohun tí Bíbélì sọ mi ò kí ń búyàn mi ò kí ń discuss personality ṣùgbọ́n kí n wá jókòó sínú ilé káwọn kan wá máa pè mí wípé Malam Yusuf àti àṣírí ẹ̀ ti wá tú báyìí olóògùn ni ẹ́ àṣírí ẹ̀ ti tú báyìí olóògùn ni ẹ́ mo wá ní èmi ì ṣoògùn mi ò ń ṣe olóògùn kí ni nǹkan tí mo ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí send fídíò sí mi wípé kódà ẹnìkan ti jáde wípé òun wà ń bẹ̀ níbi tí wọ́n ti ń gbé oògùn fún mi òun wà ń bẹ̀ níbi tí mo ti ń pọ̀fọ̀ pé mo lè pọ̀fọ̀ gan ẹni yẹn dẹ̀ challenge mi mo wá ní I love that gbogbo àwọn tí Ọlọ́run bá ní ká serve sí mi lọ́wọ́ bẹ́ẹ̀ I will teach them lesson. Ẹnìkan wá pè mí níṣẹ́ alẹ́ ẹni yẹn wá ní kí n jọ nítorí Ọlọ́run pé òun mọ̀ pé tí wàhálà mi bá bẹ̀rẹ̀ mi ò kì í ṣe nǹkan tó rọgbọ pé n bá tiẹ̀ dákun bóyá ní tiẹ̀ ní evidence mo ní òkùnkùn oníkùn kó nínú mọ̀mọ́nú ṣé mi àtẹnì kankan wà níwájú olóògùn kankan ni àbí mo pọ̀fọ̀ rí o ni mo ṣe pè. Ọlọ́run àti ìgbàkùn tẹ̀ ń gbọ́ mi ọmọ ọmọ yín náà wọ́n á bá àánú pàdé àwọn náà ní kábàákò tẹ̀ ń gbọ́ mi sà ẹ̀lú sà. Mo ń gbọ́. Ẹ jọ torí tọ́lọ́run wàláì mo fi ìmọ́lẹ̀ ara yín mo fi bẹ̀ yín òkè Ọlọ́run tẹ̀ ń tẹ́kọ̀ mo fi bẹ̀ yín tẹ̀ ń tẹ́kọ̀ ẹ má bínú torí tọ́lọ́run má lọ ṣàtúnṣe lórí. Why must you do that? Kí ló dé tó fi ṣe báyìí? This is cyber crime. This is a serious crime. Jẹ́jẹ́ mi ni mo jókòó. Mo understand ẹ jọ torí tọ́lọ́run ẹ ń gbọ́ ó dàgbọ́n àwọn ọ̀rọ̀ tí mò ń sọ pé mò ń bẹ̀ yín mo fún yín jáde ó dàgẹ́ sí ẹ̀ kò sí wàhálà ń bẹ̀ ẹ ń gbọ́ mi sí ẹ má bínú torí tọ́lọ́run torí tànàbí mu ọmọ sallallahu alaihi wasallam ẹ ń gbọ́ mi sí mùsùlùmí náà ní ìdílé mùsùlùmí náà mo ti jáde bàbá mi mùsùlùmí nìyá mi. ẹ̀bọ̀ tó bá wá jáde ìdílé mùsùlùmí kò dá kéèyàn parọ́ mọ́ yàn. ẹ má bínú torí tọ́ kẹ́rí wàláhì ìdíláwà èèyàn kan pè mí nírọ̀lẹ́ yìí mo fi ọjọ́ tó máa pè mí nìkan ní sàárè mo fi búra tí báyìí pé bí mo bá parọ́ tí má rojú rí Ọlọ́run ẹni yẹn pé mo ní olóhùn kan fẹ́ kàn fáwọn ni pé
alámì yusuf pé ni mo wá sọ fẹ́ẹ́ pé mo ló ti lọ mo ní ọ̀rọ̀ yẹn ti lọ mo ní ó yí sọ pé ó yí sàṣọ fún pé ó ní òun fẹ́ kọ̀ǹfàmù ni pé ó ti jẹ́ fóun láìsí ọ̀rọ̀ mi mo ṣàṣọ pé torí pé ẹ̀rí ọkàn àwọn tó pè yẹn àwọn DSS ni. ṣé ń gbọ́ mi so ẹ̀rí ọkàn jẹ́ mi ẹjọ́ torí tọ́lọ́hún ẹjọ́. èmi ò báwọn oníṣẹ̀ṣe mi ò bá nǹkan kan ò jọ dà wá pọ̀ but láti wá lọ máa sọ wípé olóògùn ni mí. máa lọ ṣàtúnṣe lórí ẹ̀. ọjọ́ wo ló fẹ́ ṣàtúnṣe yẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá di ìrànwọ́ yẹ kí n lọ sí ìjọba yẹn kí n máa padì tí mò ń lọ sí yẹn lọ́la sí i àìdá ọ̀la àbọ̀túnla máa ṣe fídíò yẹn máa post ẹ̀ ẹ̀jọ̀ tó dìjọ lọ́hùn kò ní ọ̀la àbọ̀túnla ti máa tó ká post ti bá ṣe lọ́la máa post ẹ̀ lọ́tún ní ọ̀túnla kájẹ̀ sí ní ọ̀túnla máa post ẹ̀ ní ọjọ́ tó máa tẹ̀lé ní next torí tọ́lọ́hùn torí tànàbí ìmọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ ọ̀fẹ́ mi ìgbẹ̀yìn torí tọ́lọ́hùn ẹgbẹ́ àkùn torí tọ́lọ́hùn mo fi mọ́lẹ̀ ara yín mo fi gbẹ̀yìn mo fọjọ́ tó máa pẹ́ yín mo tọ́nú sáré mo fi gbẹ̀yìn torí tọ́lọ́hùn ẹgbẹ́ torí tọ́lọ́hùn sáà torí tọ́lọ́hùn tí bá ti ṣe mo lè táàgì ní bẹ́ẹ̀rì wàláì ẹ má bínú torí tọ́lọ́hùn torí tànàbí kò dáhùn wàláì kò dáhùn ó dáa mo ti gbọ́. ọmọdé náà wọn ní pàdé àti ìdàpọ̀ àwọn náà bá pàdé pẹ̀lú ọlọ́run. All right.